àṣírí ti tú nǹkan ti gbé nǹkan hanu eléré ti jẹ àgbàṣẹ ti gbọ́ ìgbọ́ wọ́n ti ní kí Seriki Fúlàní kó máa lọ sẹ́wọ̀n gbére èmi kọ́ ni mo sọ adájọ́ àgbà ilé ẹjọ́ gíga ní ìlú Ìlọrin ló dá ẹjọ́ yẹn. èyí tẹ́ máa ń sọ pé wọ́n là ń pa pé a kò fẹ́ máa dàlú pé Fúlàní wọn ò bá wa jà èyí tẹ́ sọ pé wọ́n ní Chief Sunday Igboho ń pa ó yẹ wò ó. àṣírí ti tú nǹkan ti gbé nǹkan hanu eléré ti jẹ àgbàṣẹ ti gbọ́ ìgbọ́ wọ́n ti ní kí Seriki Fúlàní kó máa lọ sẹ́wọ̀n gbére èmi kọ́ ni mo sọ adájọ́ àgbà ilé ẹjọ́ gíga ní ìlú Ìlọrin ló dá ẹjọ́ yẹn ó ní Seriki Fúlàní pẹ̀lú àbúrò ẹ̀ atẹ́nikẹ́ta wọn ó lẹ́wọ̀n gbére sòsé ní kán máa lọ o ìdájọ́ gbígbóná yìí ó jùlẹ̀ ní àná òde àná November 30th 2023 ọgbọ̀n ọjọ́ oṣù kọkànlá ọdún 2023 tàwa nú ẹ̀ ló ju ìdájọ́ náà sílẹ̀ ayé pariwo pé ha ó ní bẹ́ẹ̀ ni ó ní kí ló dé tó yẹ pé ń ta gbójú òkùnlé tí ò jẹ ní agba tẹ́kìní bá kẹ̀bẹ̀ tẹ́kejì kẹ̀bẹ̀ ó ní ẹlẹ́ẹ̀kẹta gbọ́dọ̀ jẹ́ àjẹǹjẹ tán ni ìyẹn ló dífá fún Seriki Fúlàní Alhaji Usman Adamu pẹ̀lú àbúrò ẹ̀ àti ẹnìkẹta wọn Gidado Idris tí wọ́n ní wọ́n pàdé àpò pọ̀ láti jí ọ̀gbẹ́ni Ahmed gbé láàrin ọdún tó lọ 2022 nígbà tí wọ́n jí ọ̀gbẹ́ni yìí gbé àwọn fámìlì ẹ̀ bẹ̀rẹ̀ sí ní waka ibo ló bọ́ sí ibo ló wà sọ́ọ̀mẹ̀lì lólóhùn lọ sọ́ọ̀mẹ̀lì ńlọrin ni wọ́n ti jí gbé irú kí leléyìí nígbà tó yá wọ́n pè wọ́n náà fẹ́ gba bìtìbìtì owó ṣùgbọ́n ẹ̀bẹ̀ pọ̀ wọ́n sọ́sọ́tún wọ́n sọ́sọ́sì wọ́n padà gba 1 million naira mílíọ̀nù kan náírà níbi tí ìlú lè dé àti ẹ̀gbẹ́ pọ́n ti ẹ̀gbowó ajé sámọ̀sámọ̀ ojoojúmọ́ ni tó lè ọjọ́ kan ni tó lóhun àṣẹni tó ti kú àtẹni tó sọnù wọ́n padà pàdé ọ̀rọ̀ di hùn ó dàbà kára dàbà ọ̀rọ̀ dọ̀rọ̀ lé ẹjọ́ ṣe bí mo sọ fún yín wípé àwọn ọlọ́pàá Nàìjíríà wọn yìí ṣọ̀lẹ yìí tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó kọ́ṣẹ́ gboyè wà nínú wọn tí wọ́n mọ tí wọ́n lè ṣe ṣùgbọ́n Nàìjíríà sọ wọ́n dọ̀lẹ wọ́n kọ́ ìyapa wọn ò jẹ́ kán lè ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹlòmíì nínú wọn school tó lọ police college ni ìmíì nínú wọn ló lọ sí NDA tí wọ́n lọ kọ́ṣẹ́ army tí wọ́n kọ́ṣẹ́ tí wọ́n gboyè ṣùgbọ́n tí Nàìjíríà constitution tó ṣẹ́ wọn lápá wípé ó níbi tí wọ́n lè ní apá mọ́ ṣùgbọ́n lè DSS Nàìjíríà accolade to you ẹ try lórí ẹyọ kan yìí ọlọ́pàá Nàìjíríà ẹ gbìyànjú ẹ lè ti máa ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n lè wọ́n láwọn àwọn máa dúró tì ní wọ́n ta tán ni ọ̀rọ̀ bá dọ̀rọ̀ kọ́ọ̀tù ó ti gbọ́n mi sí omi òtó ó di fàmí ń fa ọ́ àwọn tí wọ́n náà jiyàn gbé tí wọ́n fi ẹ̀sùn kàn wọ́n pé wọ́n jiyàn gbé àwọn náà gba lọ́ọ̀yà wọ́n gba agbẹjọ́rò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ṣé àwọn lọ́ọ̀yà kò sí ní tó kàn wọ́n bá bẹ̀rù èèyàn lọ́wọ́ èèyàn tó bá ti pè wọ́n àwọn dìde iṣẹ́ owó tí wọ́n ní wọ́n ń ṣe wọ́n dé kóòtù lọ́ọ̀yà rojọ́ ó ní adájọ́ mi my lord ẹ fà àwọn olùjẹ́jọ́ mi sílẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà my lord bá bẹ̀rẹ̀ pé ń gbọ́ o lọ́ọ̀yà kí ni ìdí tí mo ṣe gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀ ẹgbọ́n tí lọ́ọ̀yà sọ ó nítorí kò sí ẹlẹ́rìí tó kójú òṣùwọ̀n tàbí ẹlẹ́rìí tó pé láti jẹ́rìí sí pé lóòótọ́ ni àwọn olùjẹ́jọ́ ọ̀hún ni wọ́n jí ọ̀gbẹ́ni Ahmed gbé ní sawmill ìlú Ìlọrin olórí ìlú Kwara State adájọ́ wa rẹ́rìn adájọ́ ní pé àwọn olùkúwẹ́ wọ́n ti jẹ́wọ́ bí wọ́n ṣe ti mú wọn gbàrà báyìí fúnra ara wọn ni wọ́n ti jẹ́wọ́ mo máa gbé jáde fún yín fún àwọn bàtà tó fẹ́ dára wọn sọ wípé lóòótọ́ ni àwọn gba 1 million naira lọ́wọ́ fámílì Mr. Ahmed káwọn tó tú sílẹ̀ lẹ́yìn 20 days ogún ọjọ́ wọn ò tiẹ̀ bẹ̀rù tó bá yẹ pé ènìyàn wà on medication tó bá lọ ní àtàkì ogun wọn náà fẹ́ fún nínú igbó tán gbé lọ inú igbó tán gbé sí báwo ni wọ́n ṣe fẹ́ dù tó bá gbọ́ ọkú gbé tó bá kú gbé nìyẹn ṣùgbọ́n lẹ́yìn àtàdájọ́ àtàwọn ọlọ́pàá wọ́n jókòó sórí màtá ilé ni o wọ́n lójoojúmọ́ ní tó lè ọjọ́ kan tó lóhun àwọn màtá ilé àwọn sit down put adájọ́ wá tẹ̀síwájú ẹgbọ́n tó sọ adájọ́ yìí ní báwo ni ò bá ṣe rí ẹni tá a fi jẹ ìyàwòdì tí ò lè gbẹ́dìyẹ ẹni tá a fi jẹ olórí ìlú tí ò lè ṣọ́lù gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé olórí ni wọ́n pè ní Seriki bí baálẹ̀ bí ẹni tẹ́mi àwọn aráàlú tó wà lágbègbè yẹn wà lọ́wọ́ ẹ̀ ni wọ́n pè ní Seriki Fúlàní Seriki Fúlàní Alhaji Usman Adamu òní ló fi jẹ Seriki adájọ́ sọ pé ṣe bí ẹni tá a gbójú okùn lẹ́nìyẹn kí ló dé tí ò jẹ ní agba kí ló dé pé igi tá máa fẹ̀yìntì pé a ní Seriki ládùúgbò tó máa protect wa o igi yìí ló wá fi gbogbo ara ṣẹ̀gún ọsàn tá a gbójúlé kíkan ló ń so fún ni mu
ó ṣe jẹ́ wípé ẹni tó fi jẹ́ Seriki àdúgbò Seriki community òun gangan ló wá ń lẹ̀ dí àpò pọ̀ máwọn ajínigbé ṣùgbọ́n lọ́yà ni àwọn olùjẹ́jọ́ wọn ò sí níbi tí kinní yẹn ti ṣẹlẹ̀ lóòótọ́ ni wọn ò sí bẹ̀ wọn ò sí níbi táwọn ti ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n dúró gẹ́gẹ́ bí bàbá àsàlẹ̀ ṣé ẹ rántí bí aka ní Tinubu ń try básìkò Tinubu ń try ṣùgbọ́n bàbá Tinubu tẹ bá bọ́lẹ̀ nǹkan kí ló máa ṣẹlẹ̀ ẹni tó fún lẹ́wọ̀n gbèrè tẹ bá bọ́lẹ̀ táwọn tiẹ̀ bá débẹ̀ ṣé wọ́n ní túlẹ̀ gbogbo ara wọn ti Seriki gangan Sálù ńkọ́ nígbà táwọn OPC lọ sí ọ̀dọ̀ Sálù gbogbo ara fojú rí bí wọ́n ṣe ti àwọn ọmọ OPC mọ́lé tí wọ́n lo oṣù 3 ó lé lẹ́wọ̀n tí wọ́n padà fi Sálù lẹ̀ gbogbo ara rí Seriki gangan a rí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tó ní ayé dà lóhùn láàmú kò sí ní tó jọ ẹ lè má pa ìran Yorùbá bí wọ́n ṣe ní kan lọ ka mọ́lé kan lọ pa ẹ pa ìyá ẹ kórí tó yọ ọmọ orí àjínigbé ńlẹ̀ Yorùbá ni wọ́n pa àfáàsì orí àjínigbé ńlẹ̀ Yorùbá lẹ̀mí àdògán bọ́ sí orí àjínigbé ńlẹ̀ Yorùbá ni Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ló di ara èyí odi sí tí gbogbo bísínẹ̀sì ẹ̀ tẹ́ẹ̀kí ẹ̀ tó crumble tó ṣẹ̀wọ̀n àìmọ̀dí lórí pé ó fẹ́ gba ìran ẹ̀ kalẹ̀ orí pé má jíwa gbé mọ́ ńlẹ̀ Yorùbá ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá tòrò sí ṣé torí ẹ̀kọ́ lẹ́ṣẹ̀ rán Adéyẹmọ sẹ́yìn òdì ẹ freeze gbogbo business account ẹ̀ àti gbogbo account ẹ̀ pátá tó ti lè rówó ná bàbá Tinubu ẹ fẹ́ kásìkò tí ń yàtọ̀ ó máa yàtọ̀ ẹ fẹ́ kí ìdájọ́ òdodo ṣiṣẹ́ ó máa ṣiṣẹ́ ẹ fẹ́ fáwọn DSS láàyè wípé náà bá ti mú kọ́ mẹ́sọ̀ páwọn sílẹ̀ wọn kọ́ sílẹ̀ kóòtù kí adájọ́ wá sílẹ̀ wọn àbí ó máa ṣiṣẹ́ ṣùgbọ́n tẹ́ ẹ bá bọ́lẹ̀ ń bẹ̀ ńkọ́ tẹ́ ẹ bá bọ́lẹ̀ ń bẹ̀ ńkọ́ kí ló tún máa ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà ẹ já kà síta kẹ́ ẹ gbọ́ ẹ kà lọ sínú ìwé Vanguard ká lọ kà fún yín níbẹ̀ kẹ́ wá fojú ara yín rí àwọn ilẹ̀ ń wẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi yẹn àwọn ọmọ oró tẹ́ bá ń gbọ́ àwọn ọmọ oró àwọn nìyẹn ránkà dédé alájì àwọn ṣà ń gbowó ni wọ́n ṣà ń gbowó ni wọ́n ṣe falapapa wọ́n ṣe folopòpò bí Yorùbá wá jẹ́ kànáà àmọ́ jiyàn gbé ẹ jẹ́ àgbọ́ let's go there wọ́n ní court sentence Seriki Fulani of Kwara 2 others to life imprisonment for kidnapping ó lẹ́tì kẹ́ o Seriki Fulani àtàwọn méjì kan yẹn àbúrẹ̀ pẹ̀lú Usman Idris ẹ̀wọ̀n gbére nọ́dá fún wọn. The Seriki Fulani of Kwara State, Alhaji Usman Adamu, his brother, and one Gidado Idris have been sentenced to life imprisonment by Kwara State High Court sitting in Ilorin for conspiracy of kidnapping and kidnapping itself. The trio of convicts were sentenced on Thursday, 30th of November 2023. They were accused of kidnapping Abubakar Ahmad and allegedly collected a ransom of 1 million naira before his effectual release after spending 20 days in their captivity. Oh, let's go. Hey, all of my The kidnapping incident happened in mid-2022. Ọjọ́ pẹ́ àṣìwèrè gbàgbé àṣẹni tó kú àtẹni tó sọnù wọ́n padà ríra wọn jọ kan sọ̀ngbọ́n o. Kwara State Director of Public Prosecution DPP Idowu Ayola brought the 3 defendants before the court for alleged conspiracy to kidnap and kidnapping itself. Alleged conspiracy to kidnap and kidnap itself. Okay. In her judgment, Justice Adenike Akipelu said that the trio were all in agreement to commit a crime, adding that whether they were physically present at the kidnapping scene and was immaterial. Wọ́n jọ pawọ́pọ̀ ṣe ni. Agbódegbà bàbá àsàlẹ̀ làwọn dúró fún. So whether they were there physically at the scene of the kidnapping or not, only it was immaterial. So wúlò. In as much tí wọ́n ti mọ̀ sí. Wọ́n lè yọ gba owó ni. Wọ́n jọ máa jẹ̀yà yẹn ni. Obìnrin. Mrs. Adenike Akínpẹ̀lú. Justice Adenike Akínpẹ̀lú. Obìnrin ló dájọ́ yẹn. Obìnrin ló máa ń dáwọ́ ẹjọ́ bẹ́ẹ̀ yẹn. Torí pé àwa la mọ̀ iye ọmọ. Àwa la mọ̀ bọ́mọ ṣe ń rí lára. Kéèyàn pé 100 years ọmọ ṣì ní lọ́dọ̀ àwọn obìnrin. Thank you, mami. Ẹ ṣé gan, thank you for the òótọ́ sísọ because you do òótọ́. In her judgment, she said that the convicts supposedly arrested their victim, claiming that he was a kidnapping suspect to extort money from him. She said the convicts, supposedly arrested their victim. Claiming that he was a kidnapping suspect to extort money from him. The judge added, I am not persuaded by the submission
of counsel to defendant's counsel to dismiss the 2 count charges against them based on the fact that they were not at the scene of the incident. Yari ni o. Justice Adenike. Wọ́n yari ni. Wọ́n láwọn ò kó jẹ, àwọn ògbọ́n yẹn mú. Wọ́n sì lórí scene yẹn. Àmọ́ wọ́n ti jẹ́wọ́ pé àwọn gba 1 million. Lẹ́yìn tẹ́ni yẹn lọ 20 days lọ́wọ́ àwọn. Wọ́n ní kí fi wọ́n sílẹ̀. Wọ́n láwọn tí counsel wọ́n sọ. Ìyẹn lọ́ọ̀yà tó ń gbà. Wọ́n láwọn ò kó jẹ. Wọ́n láwọn ò tiẹ̀ faramọ́ rárá. Wọ́n láwọn ò gbà. Torí kíni? Tó pọ̀ wọ́n ti show physical show ojú. Ṣùgbọ́n wọ́n show ọwọ́ pàtó fẹ́ gbowó physically. Yàyà wọ́n láwọn ò gbà. Wọ́n láwọn ò gbà. Justice Akínpẹ̀lú lamented. Mà ṣe o. That it is saddening. Ben, who are saddening and disturbing that community leaders charged with the welfare of their subjects could, because of love of money, breach the security of same subjects. They are hereby found guilty and charged and are so convicted. Chatiri, enter agboju okun le oje ni agba. Community leaders tí wọ́n fi ẹ̀mí àwọn ará ìlú lé lọ́wọ́. Wá ní o, community leader má bá wa ṣọ́ wọn. Àbí kí ni wọ́n ń pè ní Seriki ní ilẹ̀ Fúlàní. Èmi mọ̀ pé oyè ńlá ńlá ni. Oyè táwọn Fúlàní Seriki gangan, Seriki gbá, Seriki bó fẹ́ jẹ́ ní Seriki ni. Wọ́n fi ẹ̀jẹ̀ Seriki láti ìlú tó ti wá onílẹ̀ Fúlàní o. Àyè tí wọ́n gbẹ̀ wọ́n fi ẹ̀jẹ̀ Seriki ní Ìlọrin nílẹ̀ Yorùbá. Ìwọ tó wá fi àwọn ọmọ ṣọ́. Yorùbá a gbé àparò sábẹ́, a ń gbé ìgbàdo. Ìwọ tó wá fi àwọn ọmọ ṣọ́, ìwọ yìí. Tó tún wá ń jẹ́ àwọn ọmọ náà gbé nítorí ìfẹ́ owó. Èmi kọ́ ni mo sọ, Justice Akínpẹ̀lú ló sọ. Dùn yà wọ́n ní she lamented. Mà ṣe tó fi mọ́dí di George lamenti. Ó dùn yà yẹn gan. Ó dùn ni. Bí jẹ́ pé àwọn olórí community leader, community ó fẹ́ mú anything, ẹ tẹ́ fi jẹ́ community leader àbí. Bí kọ́ máa yẹ ọpọlọ wọn wò àbí kọ́ máa ó dẹ̀ pé àti detector tí sì tó máa detect ọkùn bí ọkàn èèyàn ṣe rí kó tó fi yàn jẹ olórí. Bí káwọn ìbọn bá wá ṣe detector. Ìjà kà síwájú. After listening to the conflicts allocutors bill, mi ò gbóyìnbó pressure ti wà o. The judge said that the section 15 of the lead state anti-kidnapping law, the court cannot exercise any discretion of leniency. So you are hereby sentenced to life imprisonment. The sentence is to run concurrently. Hey, òyìnbó pọ̀ o. Ọlọ́run ṣàánú fún mi ta ló ní kí n má lọ sí school. Ríṣẹ́ báyìí. Ojú àwòlàwò fi ń gbọ́bẹ̀. Ẹ try. Ọlọ́run, Justice Akínpẹ̀lú, ẹ try. DSS, ẹ̀yin tẹ́ ṣiṣẹ́, ẹ̀yin náà try. Ẹ gbìyànjú. Ṣùgbọ́n àìmọye èèyàn tí wọ́n ti pa. Before now, tí wọ́n ti dẹ́mi wọn légbodò. Kí ló ti dé jáde? Kò sí nǹkan kan. Ẹni tẹ́ wá fún ní ẹ̀wọ̀n gbére yìí life imprisonment yìí. Kí ló fún èmi àti ní assurance? Kí ni assurance tá a ní? Bàbá Tinubu ò ní wọ́n lè lo láíláí. Wọ́n ò lè lo 20 years lórí àpèrè. Nígbà tí ìṣàpèrè ọba, ṣe bá àpèrè presidency ni. Tó bá wá bọ́lẹ̀ lẹ́ni. Táwọn gàmbàrí débẹ̀, ṣé wọn ò ní túmọ̀ àyíkalẹ̀? Ṣé rántí Sálù tí wọ́n ní wọ́n ṣe jail break ní Ọ̀yọ́ state dé ní. Àwọn tó wọ́n ní wọ́n ṣé wọ́n ti dá Sálù padà sẹ́wọ̀n. Seriki gangan kọ́, ó yan fanda, ó rìn kiri. Yorùbá, a ti gbé àparò sábẹ́, a ti gbìgbàdo, àwa náà mọ̀. Ṣé pé tí mo wá sáàrin sìn, àwọn Igbo náà tó ti jáde lẹ́nu. Wọ́n láwọn ti wà ní Nàìjíríà tipẹ́, everywhere in Nigeria tipẹ́tipẹ́. A máa mú yẹn náà wá fún yín pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. Ṣé pé wọ́n ti mú wa sáàrin gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi Yorùbá wuyì ń sọ fún yín láti ilẹ̀. Ṣé pé wọ́n ti mú wa sáàrin, Fúlàní mú wa sáàrin, Igbo mú wa sáàrin. Àwọn obìnrin náà ti mú wa sáàrin. Nǹkan ti ṣe ọmọ Yorùbá. Kọ́lọ́run bá kó ṣàánú fún wa ni. Ẹyẹ jí wọn gbé, ẹyẹ pa wá. Oní Sunday Adéyẹmọ pariwo títí tó fi darẹ́ ẹ̀yìn odi. Tí ẹ̀mí ìyá ẹ̀ fi sọnù. Ìjọba Nàìjíríà, ṣé àwọn bóyá ìyá ti fẹ́ kú ni? Arúgbó ránjú lọ sọ́run. Ẹni kó kílé kókọ́ náà. Ta lóhùn kó kú? Lórí ẹ má pa àwọn ọ̀ràn mi. Oní Sunday Igboho ló darẹ́ ẹ̀yìn odi sí. Tẹ́ ẹ bá wá bọ́ọ̀lẹ̀ wá Tinubu. Láì ṣe pé ẹ ṣe ti ẹ̀tọ́ tó tọ́ àti tó yẹ fún ọmọ Yorùbá. Asókun sí ni o. Ó fi ikùn pamọ́ ni. Tí kò bá wá níkun, á padà wá ní kẹ̀lẹ̀bẹ̀. Ẹkún ló máa ń bá ikún wá. Yìí tẹ́ ẹ ṣe yìí, ẹ ṣe. Ṣùgbọ́n tí náà ò bá tán láṣọ. Ẹ̀jẹ̀ ò lè tán lè kánná. Báwo lẹ̀yin ṣe wá rò wípé iná máa tán nínú aṣọ tó dọ̀tí? Iná ò lè tán bẹ́ẹ̀. Èyí ni ò ní jẹ́ kẹ́jẹ̀ tán lè kánná. Out of many, ẹ ti mú kan sìn. Tí mo ti wà o, mi ò tí gbọ́rú ìdájọ́ báyìí rí. Èyí tẹ́ ẹ̀ ń wò mí mọ̀ bóyá ẹ ti gbọ́rú ẹ̀ rí o. Tí mo ti wà pérégedé. Ibo látàrí pé wọ́n jiyàn gbé yìí. Mi rò bóyá mo ti gbọ́ pé wọ́n rán Fúlàní kan lọ sẹ́wọ̀n rí.
ṣùgbọ́n ẹ̀kan tẹ́ ṣe yìí ẹ gbìyànjú o tí ọba lábòsí nínú kọ́nú kọ́ pé létà á padà gbọ́ pé ṣó ti yé eyín ṣó ń kílí ẹ̀ ẹ̀yin tẹ́ ń wò mí ẹ gbìyànjú ṣùgbọ́n bàbá Tinubu tẹ́ ẹ bá ní oore kan tẹ́ ẹ fẹ́ ṣe fún ìran yín tí ìran yẹn máa pariwo orúkọ yín títí láéláé láni ayé bàbá Bọ́lá Ahmed Tinubu gbàtọ́ jẹ́ ìjọba à ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ dọ́là a máa sọ ti yín náà wọ́n sọ tiwa ẹja sọ ti wọn wọ́n máa ń sọ tiwa ẹja sọ ti wọn ọ̀rọ̀ ń bọ̀ ògbọ́n bí mo ṣe ń wí ọ̀rọ̀ ń bọ̀ eégún aláré bàbá Tinubu a máa sọ nípa tiyín tẹ́ bá ní ìrànlọ́wọ́ tẹ́ máa ṣe fún ìran Yorùbá ìran ọmọ aládé àsìkò tẹ́ máa ṣe nìyó wọ́n ti sọ fún pé Lagos is no man's land yìí o àwọn ọba Benin wọ́n ti ní àwọn nínú Lagos State Balógun Bísóyè àwọn náà ti pìtàn wọ́n láwọn bọ̀dún nínú Lagos State bóyá ẹ mọ̀ pé látàárọ̀ àwọn Yíbò ti ń lẹ pósítà káàkiri wọ́n ti ń pariwo pé àwọn ti wà káàkiri ní ilẹ̀ Yorùbá àgbẹ̀yìn olórí wa tẹ́ ẹ̀kẹrùn sọ̀rọ̀ àfèsì kó má jẹ́ pé àsìkò tẹ́ máa kẹ ìtàn sáré lélẹ̀ nígbà tó bá mú wa sáàrin ìtàn Lagos State lẹ́sìn gbọ́ ìyẹn Èkó tó bá di ọ̀la tó máa tún sọ fún yín pé China ló ní Ọ̀yọ́ tó di ọ̀túnla tó sọ pé Ondo àwọn Indian ló ní tó ní Spanish lọ́kọ́ tẹ́lẹ̀ Ìbàdàn dó ibùdó máa fojú sí ẹ ti yọ ìsìn kò ní kọ̀ríkúlọ̀mù wa ní skul èmi ò mọ̀ tán lẹ́pọ̀ tí mo sọ fún àwọn ọmọ mi ṣáwọn ọmọ tí mi sọ̀tọ̀ fún ṣáwọn máa lè sọ̀tọ̀ fún àwọn ọmọ tí wọn bàbá Tinubu bàbá Ayọ̀ Adébánjọ bàbá Ọbásanjọ́ Professor Wọlé Ṣóyínká Ọọ̀ni of Ifẹ̀ Awùjalẹ̀ Ìjẹ̀bú Alákẹ́ of Ẹ̀gbá mo kí gbogbo yín pátá gbogbo ẹ̀yin bàbá pátá mi ò ní olódì kankan nínú yín gbọ́dọ̀ ní bọ̀ọ̀nù ní àwọn Tinubu àkọ́kọ́ ti wá wọ́n wá wò pé ẹ fún òye Tinubu ńkọ́ ẹ bá mi pín ètò yìí mo fẹ́ kí àwọn tó bá mọ ìtàn kó wá sọ ìtàn ìyá ẹ fún òye Tinubu fún mi obìnrin takuntakun tá a gbọ́ wípé Ẹ̀gbá ni wọ́n ti wá Alákẹ́ Ẹ̀gbá bàbá tẹ́ ẹ bá lè bá wa sọ ìtàn ẹ fún òye Tinubu inú wa ò bá dùn ó lè má jẹ́ pé ẹ̀yin gangan ṣùgbọ́n bá wa sọ fún àwọn ọmọ kan tí wọ́n jẹ́ bàbá fún àwa tó jẹ́ ọmọ fún ẹ̀yin kó lè kan ẹnìkan kó tó kẹnìkan kó lè bá àkànrú àwa yìí náà pẹ́ta ni ẹ fún òye Tinubu obìnrin takuntakun nílẹ̀ Yorùbá báwo ni Tinubu ṣe jẹ́ bọ́ọ̀nù kò yé wa we need to know ṣe ti gbọ́ ti mú wa sáàrin sìn à ń jèkú ọ̀ràn kó tán wọ́n tún ti ń gbọ́n wẹ̀ sáwọ̀ ogun ti Fúlàní jí là ń jà lọ́wọ́ wọ́n tún ní Benin wọ́n tún lẹ́kọ̀ọ́ ló ní Benin àbí Benin ló lẹ́kọ̀ọ́ àmọ́ yìí náà tún ti ń pariwo ń sìn wọ́n sọ débi pé ilé tán wó lẹ́kọ̀ọ́ wọ́n ní tribal war náà fi ń fà bó tẹ̀ jẹ́ pé ẹni ojú kọ́tà náà kọ́ ilé sí dìtẹ̀ fi ń wọlé ẹ̀yin lẹ́mọ̀ àwọn tó ń wọlé wọn àwọn náà mọ̀ but Yorùbá generally níbo là ń lọ níbo là ń bọ̀ bí a kò bá mọ̀ bí à ń lọ ṣèbó yẹ ká padà sílé ẹ̀yin bàbá yìí ẹ jẹ́ ká jáwọ́ lápọ̀n tí kò yọ ká lọ gbómi làkàná Iléyá o ọmọ Yorùbá o Iléyá ẹ̀yin bàbá yìí mi ìṣú ọ̀pá mọ́bí tá ń lọ o iwájú lọ́lọ́kọ̀ yín wà mí lọ ẹ̀yìn ṣá lọ́lọ́kọ̀ yín wà mí lọ mi ò mọ̀ yé o mi ò mọ̀ bí lọ́lọ́kọ̀ ń wà wá lọ so Iléyá báyìí ẹ jẹ́ ká di ẹrù wa kó ní kálukú máa yá dànù ní kó ní kálukú sáré ká máa lọ sílẹ̀ wa kó tó gba everything lọ́wọ́ wa kó tó ní ìdí arẹrẹ ìdí òsè ìdí àgbálùmọ̀ ìdí gúdóńkúà ìdí kíní kan tó wà níbàdàn kó tó wá pùtàn fún wa pé àwọn Indian náà ni kó tó wá bá èmi àti yín wípé àlẹ́nu ń bẹ̀ káwọn ará àbọ̀dún náà tó dìde pé àwọn fẹ́ yọ àjígà ti Lagos State àwọn náà fẹ́ bu tiwọn ṣèborí agbègbè ló wà fún àǹfààní tẹ́ ń wò mí for the first time Yorùbá Wuyì lórúkọ tèmi ó wà ní ṣòtà ṣe lánàá tá a play ẹ̀ ẹnì kan tó ti bọ́ta sí ó tún ti tákù Balógun Bísóyè Òṣòdì mo mú yẹn náà bọ̀ wá fún yín lágbára Ọlọ́run ọba ọ̀fọ́n ti tọ́ sí gbẹ́gìrì ẹ̀yin bàbá yìí o ọ̀fọ́n ti tọ́ sí gbẹ́gìrì jẹ́ kó ní kálukú kẹ̀kẹ́ lọ́wọ́ jẹ́ kó ní kálukú máa lọ́lé àbúrò bàtà máa gbàgbẹ́ lọ́wọ́ wa ni Tinubu Bọ́lá Ahmed Tinubu ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá APC PDP Afẹ́nifẹ́re Labour Party whatever tó máa wùn kẹ́ jẹ́ àsìkò tẹ́ ẹ lè ṣe tá a fẹ́ fún wa ńlẹ̀ Yorùbá ni táwọn òfin nígbàgbé yín láéláé ni o táwọn òfin máa sọ̀tàn yín láéláé táwọn fi máa ròyìn yín títí láéláé táwọn fi máa wá bá yín pé ẹ̀yin bàbá wa ẹ tún wá sọ ìtàn míì fún wa kí ló dé kí ló ṣẹlẹ̀ àlejò ò lè patàn tó bá wà ní yàrá oníyàrá kẹ́ wà nínú ilé wa lórí ilẹ̀ Yorùbá wa a lè ṣe yín ní nǹkan kan ẹnu yín láti máa gba ìmọ̀ràn ẹ tọ́ wa sọ́nà ẹ rí jù wá lọ ẹ mọ̀ jù wá lọ ẹ ṣíwájú wa dáyé kékeré ni mo bá fi jọmọ lọ kì í sọ̀rọ̀ ogún ọjọ́ ká má sọ pé ogún ọdún ò ká ètè yí padà ogún ọjọ́ ilé tí wọ́n ṣe báyìí fún wa ẹ ṣe ṣàánú wa àwọn àánú ṣe wá ẹ wò pé a lọ bá lọ àbọ̀ máa bọ̀ àwọn ọmọ tí ń dẹ̀ òbí yẹ kó sílùú òyìnbó ṣé wọn ní wá sílé láéláé ni tó ń bá wá tọ́nà máa dé bá àwọn ajínigbé
wọ́n ní wọ́n lè rewrite history ọmọ tẹ́ bá sọ ìtàn fún kọ́ ló máa mọ̀ bí wọ́n rewrite history òun àbí wọ́n rewrite ẹ̀ ìtàn tó bá òbí ní sọ ṣàmọ̀ bí òótọ́ ni ó yárọ́ ni nígbà táwọn ní history tẹ́yìn àgbàgbà wa ò dẹ̀ ní ẹnu láti bọ́ta wá sọ fún wa pé báyìí ní history o báyìí ló ṣe jẹ́ o báyìí ló ṣe mọ̀ ẹ sọ fún wa táwa náà dẹ̀ sọ fún àwọn ọmọ wa tó ráàmù Balógun Abísóyè Òṣòdì ẹ wá ní wọn lè rewrite history téèyàn bá mọ̀ ni wọn lè rewrite ẹ̀ tó bá di ọjọ́ ọ̀la tó máa fi tó set àwọn ọmọ wa dá àwọn ọmọ wa tó bá sọ fún wọn wípé Ìgbò ló ní Èkó wọn ní jiyàn because nǹkan tí wọn mọ̀ history téèyàn mọ̀ ẹ wá ní wọn rewrite ẹ̀ báwo ló ṣe máa mọ̀ pé wọn rewrite àbí wọn rewrite ẹ̀ bóyá wọn tún kọ àbí wọn ò tún kọ pé mi mọ̀ rí pé báwo lọmọ yẹn ṣe máa mọ̀ ọmọ ò lè mọ̀ ṣé wàá dà báyìí ṣé n tẹ́yìn ṣe fún wa yìí ṣé wàá dà lọ́wọ́ à ń béèrè lọ́wọ́ yín ẹ̀yin náà mọ̀ pé kò dà ṣùgbọ́n náà bá wa kó sí inú Elédùmarè bá wa bẹ̀yìn Ọlọ́run á bẹ̀yìn fún wa á kọ́ yín mọ̀ ṣe ẹ lè mọ̀ wípé ìran aládé ni wá kò jẹ́ ká wá jẹun tó máa wá lé kúrò nínú ìlú tá máa lọ sunú igbó tàbí inú ìgbẹ́ tàbí tó máa da láàrin kiri tá máa wá tẹ̀lé màálù àbí tẹ̀lé ẹran kan lọ síbì kan kò jẹ́ kọ́mọ ẹlẹ́ran kó máa jẹ gungun kò tọ́ sí ọmọ aláṣọ kó máa wà kísà ìtìjú ni fún ọmọ ẹlẹ́mu láti máa pariwo òǹgbẹ ṣó wàdà ṣe máa ṣe ẹ bá mi pín ètò yìí ó kọ́ àwọn bàbá wa ẹni mo ní kàn jọ if there is any way tó bá fẹ́ fi assist wa àsìkò yìí ni àsìkò yẹ kàn yìí wọ́n lè ṣe ohun tí Yorùbá fẹ́. Thank you so much for watching me for the first time. Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mo ń jẹ́ ẹ fẹ́ sùn sókè yẹ sókè yẹn tà yín Yorùbáwùyí ni mo ń jẹ́ Yorùbáwùyí lórúkọ mi. Please if you have not subscribed to my YouTube channel ẹ kàn tẹ subscribe button tó wà lẹ́gbẹ̀ẹ́ yín notification button yín ẹ tẹ̀ sí all rí wípé gbogbo tí n bá ti mú wá lẹ fẹ́ máa rí ẹ má personalize ẹ máa rí mi wò bí ìran tó bá ṣe ń lọ a máa jẹ́ kẹ́ gbọ́ ilẹ̀ Yorùbá kó máa dúró ilẹ̀ Yorùbá ṣe kí ni kó máa dúró ilẹ̀ Yorùbá ti wá ní ilé yá ọmọ Yorùbá ilé yá táwọn ọmọ tá à ń lọ ẹjá padà sílé ẹjá jáwọ́ lápọ̀ sí ọ̀yọ́ ká gbomi lákaná Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́ mo fẹ́ Yorùbá mo kẹ́ máa ṣàtúnṣe ẹ ṣe ń tá a fẹ́ fún wa ká lè sọ nípa tiyín ká lè wí rere ní tiyín nífẹ̀ẹ́ yín thank you I love you so much bye for now. ẹ̀yin èèyàn wa wàhálà dé kí la fẹ́ ṣe sílé ìbáyìí kí la fẹ́ ṣe sí tó wà lẹ́yìn ẹ gbà mí ẹ̀yin èèyàn wa ẹ bá wa share prógrámù yìí ẹ jẹ́ kó dé gbogbo ibi tó jẹ́ kó dé àwọn tó máa ń sọ wípé nídà ti pín nídà ti bá Fúlàní jà ẹ jọ̀ọ́ ẹ bá mi wo fídíò yìí ẹ bá mi wò ó tẹ́ bá ti wá wò tán kẹ́ pín káàkiri kẹ́ wo àrà táwọn Fúlàní yìí dá sí wa kẹ́ wò nǹkan táwọn Fúlàní yìí tó ń fojú wa rí kẹ́yìn wá sọ fẹ́mi ṣé ó tó ká pín àbí kò tó ká pín ẹ̀yà wo ni wọ́n lè máa fojú ẹ̀yìn gbogbo eléyìí ṣèbọ́ sọ pé àwọn tí ó ń jíyàn gbé náà àwọn Fúlàní pa àwọn tí wọ́n mọ̀ ni eléyìí nǹkan Sẹ́ríkì eléyìí kọ́ Sẹ́ríkì eléyìí nǹkan ẹ wò ó kẹ́ wá sọ fún mi ṣó tó bẹ́ẹ̀ àbí kò tó bẹ́ẹ̀ kábíyèsí Elédùmarè ẹ wò kọ́tà ń bò mọ́ra lẹ̀ Yorùbá a lè ń wífẹ́ yìí bàbá wa pé ẹ gbégbèsè tó nítumọ̀ ṣùgbọ́n gbogbo bá ṣe ń sọ ẹ ń fojú adàlúrú ẹ ń fojú adìtẹ̀jọba ẹ ń fojú oríṣiríṣi èèyàn òun lẹ fi ń wò wá ẹ wá wò nǹkan táwa ń sọ nísìnyí ṣó wá rí bí àbí kò rí bẹ́ẹ̀ ṣèbódìndí Fúlàní odindi Sẹ́ríkì Fúlàní ni wọ́n fún lẹ́wọ̀n gbére yìí tábánẹ̀ sọ fẹ́yìn èèyàn wa ẹ máa rò pé rọ́ là ń pa ẹ máa rò pé rọ́ ni ṣé kò wá rí bẹ́ẹ̀ báyìí ṣé kò rí bẹ́ẹ̀ nísìnyí tí gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa tí ẹ ti wá rí pé lóòótọ́ àwọn Fúlàní yìí wọn kì í ṣe ẹ̀yà tó jẹ kó wà láàrin wa kí lè mú gbà tí yín ṣé kọ́ sì wà pẹ̀lú wa ni àbí kọ́ máa fà ìwé wọn ẹ bá wa kọ́ sí comment section ẹ bá wa kọ́ ẹ bá wa share fídíò kó dé gbogbo ibi tó jẹ kó dé ẹ jẹ́ kó dé àwọn ibi tó dé àwọn ibi kan wà tó jẹ́ pé ó need láti dé tó jẹ́ pé tí ò bá dẹ̀ ti dé bẹ́ẹ̀ wọn ò ní mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ẹ wo ohun tí Sẹ́ríkì Fúlàní dánwò ní Kwara State ẹni tó jẹ́ pé táwọn ọ̀dọ́ wọn tó bá fẹ́ jí ọmọ gbé tàbí tó bá fẹ́ jíyàn gbé ẹni tó jẹ́ kó máa sọ fún wọn pé ẹ má ṣe bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ òun
lọ́tún wá ń bá ní ipò yìí ẹ má gbàgbé láti bá wa like kẹ́ subscribe kẹ́ comment kẹ́ lè bá wa pín káàkiri kó dé ogun tó ẹ kó dé ẹ̀yin tó lọ bá bùkún fún ẹ fún wa ní super sticker. I credit this video to Yorubawuyi. God bless you. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa lá Aula bitter tea tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi ńlá Aula bitter tea ní kẹ́ ẹ gbẹlura o gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi ńlá Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú 0803 319 4355 tàbí 0802 626 5000. egbògi ńlá Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.